Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi bí a ṣe gbọ́ ò, wọ́n ní àǹtí wa fashion, wọ́n ní wọ́n fi àǹtí wa wọ́n ní wọ́n fi ṣe yẹ̀yẹ́ o lórí ọ̀rọ̀ èyí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ipe lórí ọ̀rọ̀ Crown Prince, ipe Crown Prince, ìyá Crown Prince, ipe wọ́n lé wọn kúrò nínú Royal MANOR. Wọ́n ní kì í ṣe nǹkan tó jẹ́ pé ó easy rárá. Ẹ̀yin èèyàn lé, ipe gbogbo ẹnu tó ń fọ́n, ipe pẹ̀lú gbogbo bó ṣe ṣe, ipe wọn ò jẹ́ kó dúró sórí inú Royal MANOR, ipe ìyá kan irú Crown Prince wo nìyẹn. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà ṣáà mọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí àǹtí wa tó gbé àwọn èèyàn dìde pé kí wọ́n lọ ba security inú palace yẹn jẹ́, inú Royal MANOR jẹ́ láti kó ẹrù ẹ̀ kúrò ní olórí quarters wá síbẹ̀. Wọ́n ní ṣùgbọ́n wọ́n ní ìtìjú ló bá bọ̀ ọ́. Wọ́n ní bí kábíyèsí ṣe dé báyìí gbogbo ẹrù ẹ̀ pátápátá, gbogbo ẹ̀ ni wọ́n kó síta nínú ibẹ̀. Wọ́n ní ṣe ni àǹtí wa fashion fi ń ṣe yẹ̀yẹ́, ipe pẹ̀lú gbogbo bó ṣe péré ẹni Crown Prince, ipe ṣé ó lè dúró sínú Royal MANOR, ipe ibi tí kábíyèsí ò fi sí tó lọ ń kẹ́rù ẹ̀ síbẹ̀, ipe àwọn ti rí pé ìyá Crown Prince nìyẹn lóòótọ́. Ẹ̀yin èèyàn lé, bí a tún ṣe gbọ́ wọ́n ní àwọn elder, wọ́n ní ṣe ni wọ́n ń gbé oríṣiríṣi ọ̀rọ̀ dìde lórí ọ̀rọ̀ ilẹ̀. Èyí tí wọ́n ní Queen Naomi, tí kábíyèsí fún Queen Naomi tó ń rí precious stone lórí ẹ̀. Wọ́n ní ilẹ̀ yìí, wọ́n ní wọ́n ti wá àwọn tó jẹ́ pé wọ́n fẹ́ wá ṣiṣẹ́ lórí ẹ̀ ti wá. Bá ti ẹ̀ tún ṣe gbọ́ wọ́n ní wọ́n ti san owó alákọ̀ọ́kọ́ fún Queen Naomi lórí ẹ̀. Wọ́n ní ṣe ni àǹtí wa ló lọ ń pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn elder o. Ipe kábíyèsí dẹ̀ mọ ibi tí ọ̀rọ̀ yẹn ń lọ, ipe wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí àwọn elder yìí pé inú wọn ò dùn sí Queen Naomi, pé nǹkan tí wọ́n fẹ́ ò ní pé kí àwọn divorce Queen Naomi, pé kó dẹ̀ lè ṣe é ṣe, ipe kí ló kàn wọ́n pẹ̀lú ilẹ̀ tí àwọn fún Queen Naomi, ipe tí ilẹ̀ yìí ò bá mú èso rere wá, ipe ṣé wọ́n máa sọ̀rọ̀ nípa ẹ̀ ni. Wọ́n ní ṣe ni àǹtí wọn máa ń gbé ìgbésẹ̀ oríṣiríṣi láti má jẹ́ kí ilẹ̀ yẹn kí ó ṣe é ṣe fún àwọn tó fẹ́ wá ṣiṣẹ́ lórí ẹ̀ láti ṣiṣẹ́ lórí ẹ̀. Ẹ̀yin èèyàn lé, gist ta tún gbọ́ òun ní nípa àwọn customary lawyer tí wọ́n wá, tí wọ́n volunteer láti dá sí ọ̀rọ̀ Queen Naomi láti gba òmìnira lọ́dọ̀ kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ló ya bàbá wa Erin ńlá lẹ́nu nígbà tí àwọn lawyer yìí tí wọ́n dé inú palace tí wọ́n wá bá wọn. Wọ́n ní ìyàlẹ́nu ló jẹ́ fún kábíyèsí nítorí pé àwọn àti Queen Naomi bí wọ́n ṣe máa return wọn sí inú palace láàrin 21 days, òun ni wọ́n ń sáré kiri kó tó wá dé pé wọ́n tó rí àwọn customary lawyer yìí. Ẹ̀yin èèyàn lé, àfi kí Ọlọ́run kí ó ṣàánú kábíyèsí lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí. Bí a ṣe gbọ́ ò, wọ́n ní ọ̀rọ̀ ilẹ̀ yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ya kábíyèsí gan lẹ́nu nítorí pé gbogbo àwọn olórí ni wọ́n ti kọ́ ilẹ̀ yìí tẹ́lẹ̀ kó tó wá di wípé ọwọ́ Queen Naomi ló bọ́ sí, torí pé Naomi ní intention láti fi kọ́ church ni. Ṣùgbọ́n wọ́n nígbà tán dé orí ilẹ̀ yìí, wọ́n ní wọ́n rí precious stone lórí ẹ̀. Document yẹn la sọ fún yín ní few weeks pé kábíyèsí àti Queen Naomi sign. Wọ́n ní àwọn tán dẹ̀ fẹ́ wá ṣiṣẹ́ lórí ẹ̀, wọ́n náà ti san part of the money fún Queen Naomi. Nǹkan tá a gbọ́ nìyẹn allegedly. Ṣùgbọ́n wọ́n ní àǹtí wa, wọ́n ní ó ń ṣe gbogbo ọ̀nà láti da ọ̀nà yẹn rú pẹ̀lú àwọn elder. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn elder kan wà tó jẹ́ pé wọ́n mọ àwọn ìdílé wọn rí tó ń support àǹtí wa Wọ́n ní gbogbo àṣírí yẹn ló ti tú sọ́wọ́ kábíyèsí pé kábíyèsí fi ọ̀rọ̀ gún wọn lára. Pé kò sí nǹkan tán lè ṣe nítorí pé
àwọn mọ irú èèyàn tí wọ́n jẹ́. Ẹ̀yin èèyàn lè nǹkan tí a gbọ́ nìyẹn allegedly tí wọ́n ló ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n wọ́n ní láàrin àǹtí wa Fashion àti àǹtí wa wọ́n ní yẹ̀yẹ́ yẹn pọ̀ gan-an ni. Wọ́n ní ṣe ni àǹtí wa Fashion fi àǹtí wa ṣe yẹ̀yẹ́ pé pẹ̀lú gbogbo crown prince wọn, wọ́n sì gbé wọn jáde kúrò nínú royal manor ni. So àwọn gist tí a gbọ́ ní ìta ni ká mú wá fún yín. Orúkọ mi ni Mashola, Yorùbá ni mo máa ń sọ lórí ìkànnì yìí ni mò ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà wa àti èdè wa. A dẹ̀ tún sọ fún àǹfààní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lè à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń ṣe advert lórí ìkànnì yìí, ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. Ọlọ́run Elédùmarè á ran gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. So lórí ọ̀rọ̀ àǹtí wa Fashion àti àǹtí wa gbogbo ìgbésẹ̀ wọn ò ní wípé kí wọ́n máa ṣe competition ní palace pẹ̀lú ọ̀rọ̀ ọmọkùnrin tí wọ́n bí. Wọn ò dẹ̀ mọ̀ pé Queen Naomi ò ráyè. Queen Naomi ò ráyè rárá because gbogbo nǹkan tí Queen Naomi ń lé ìjọba òun ni wọ́n ń lé. Wọ́n ti mọ̀ pé òun ayé abayé lọ. Ṣùgbọ́n àwọn olórí yìí nǹkan tí wọ́n bá wá sí palace òun ni ogún, kò sí nǹkan mìí lẹ́yìn yẹn. Wọn ò bá fẹ́ wá sí palace torí ẹ̀ ní gbogbo wọn fi ń sáré kiri láti bímọ fún kábíyèsí. Recently la gbọ́ pé àǹtí wa M àti àǹtí wa R, tàǹtí wa R yẹn tiẹ̀ ló yà mí lẹ́nu jù tán. Fẹ́ ṣe surrogate o. Wọ́n ní àwọn nídìí nǹkan ọmọkùnrin bàbá Erin ńlá láti fi ṣe surrogate káwọn wẹ́n tó máa bá wọn gbóyún. Wọ́n nígbà tán sọ wọ́n ní gbogbo àwọn èèyàn bú sẹ́rìn ni. Ẹ rí pé nǹkan ṣẹlẹ̀ nínú palace bàbá Erin ńlá. Àǹtí wa R. Ẹ̀yin náà fẹ́ gbóyún. Ẹ fẹ́ kéèyàn bá yín gbóyún. Ẹ fẹ́ bímọ ọkùnrin nìyẹn o. Wọ́n lọ ń ṣàánú wa o nínú palace kábíyèsí. Wọ́n ní kábíyèsí ní rárá, kò ṣeé ṣe. Ẹ̀yin èèyàn lè nǹkan tí a gbọ́ allegedly ni o. Ẹ mọ̀ pé mi ò bá kábíyèsí gbé nínú palace o. Nǹkan tí a gbọ́ la wá torchlight sí. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ gbogbo wọn ní ìsìn bí wọ́n ṣe máa bímọ. Táwọn náà á pè ní crown prince òun ni wọ́n ń lé kiri. A fi kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú wa. Ṣùgbọ́n lórí ọ̀rọ̀ Queen Naomi ní àwọn ò padà wá sí palace o. Recently ni mo gbọ́ gist kan, mi mọ̀ bóyá lóòótọ́ ni gist yìí. Ṣùgbọ́n tí n bá gbọ́ update lórí ẹ̀ máa mú wá fún yín láìpẹ́. Ọlọ́run á ṣàánú fún kábíyèsí. Gbogbo nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ láàrin àwọn àti Queen Naomi, Ọlọ́run á bá wọn yanjú ẹ̀ torí àwọn olórí yìí nǹkan tí wọ́n ń ṣe náà ni pé kí wọ́n má lè padà pọ̀. Eré tó ń sá kiri láti bí ọdún mẹ́ta nìyẹn tá ti wà lẹ́nu ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi, wọ́n fẹ́ kàn padà. Ìdùnnú wọn ni pé kí kábíyèsí àti Queen Naomi máa jà. Recently la gbọ́ pé àwọn elders wọn ní àǹtí wa ó gbọ́dọ̀ apologize for Queen Naomi nítorí ọ̀rọ̀ tó sọ lórí ọ̀rọ̀ crown prince ọmọ ẹ̀. Wọ́n ní the only crown prince tó wà òun ni Tadenikawo. Kò sí any other crown prince lẹ́yìn Tadenikawo nítorí màmá ẹ̀ wọ́n ṣe 14 ritual fún màmá ẹ̀ kó tó di pé màmá ẹ̀ di ìyàwó kábíyèsí. Wọ́n ní gbogbo àwọn nǹkan tó dẹ̀ yẹ kí ọmọ yẹn ṣe náà ló ti ṣe gẹ́gẹ́ bí ọmọ ọba àrólé. Ó ní ọkùnrin àkọ́kọ́ tí kábíyèsí tán bí. So wọ́n ní kàǹtí wa apologize fún Queen Naomi bí a ṣe gbọ́ nìyẹn ní orí social media allegedly. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o ní ilé àti lẹ́yìn odi. Gbogbo nǹkan tí ẹ bá ń dáwọ́lé ó máa yọrí sí rere. Ẹ kú Jímọ̀ olóyin o. Mashola Gist TV, love every one of you fún gbogbo bẹ́ẹ̀ ṣe support, ten like, ten share gbogbo àwọn gist wa. Gbogbo nǹkan tí ẹ bá ń dáwọ́lé á máa yọrí sí rere o. Ìdùnnú Ọlọ́run kò ní padà nínú ayé yín o. Gbogbo ọlá Ọlọ́run á máa mí sí ayé yín o. Ẹ ṣé mo dúpẹ́ o.
Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.